Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe o, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? A kú Sátọ̀dé. Èyí tá a tún gbọ́ òun ni ọ̀rọ̀ àǹtí wa fashion. Wọ́n nínú àǹtí wa fashion ò dùn. Èyí tó tiẹ̀ kọ́kọ́ jẹ́ pabambarì ẹ̀ ni pé ìgbà tí wọ́n ní wọ́n gbọ́ pé Queen Naomi wọ́n wá sínú palace. Wọ́n ní bá àǹtí wa fashion ṣe kùrùkẹ́rẹ́ nìyẹn ò tán gba inú chamber kábíyèsí lọ tán ní àwọn ọmọ àwọn sick. Ṣé kábíyèsí ni dókítà ni? Ẹyẹ yọlé. Ṣé bàbá werin ńlá ni dókítà ni? Owú jíjẹ yìí máa wà á pọ̀ o. Wọ́n ní inú bí àwọn yèyé mẹ́ta gan pé báwo ló ṣe máa lọ sílẹ̀kùn. Ipe òun fẹ́ rí kábíyèsí ara àwọn ọmọ ń gbóná. Ipe ṣé wọn ò ní family doctor mọ́ nínú palace ni tó fi jẹ́ pé táìmì yẹn ó ní láti lọ bá kábíyèsí. Wọ́n ní kábíyèsí sọ fún un kó lọ pe doctor. Ẹ̀yin èèyàn lé nítorí pé ẹ̀rí pé Queen Naomi wá sínú palace. Èyí tá a tún gbọ́ wọ́n ní àwọn olórí fẹ́ ṣe meeting. Wọ́n ní ṣe làǹtí wọ́n fún wọn ní attitude o. Wọ́n làǹtí wa fashion fún wọn ní attitude pé òun ò bá èèyàn kankan jáde, òun ò ṣe meeting kankan, òun ò mú kọ́lọ̀ kankan nítorí pé wọ́n ń prepare láti ṣe anniversary fún àwọn olórí. Wọ́n ní kán mú kọ́lọ̀ kan máa ṣọ̀kan mú gbogbo ẹ̀. Wọ́n ló lóun ò ṣe. Òun ò ṣe outing kankan, òun ò fẹ́ crowd. Wọ́n ní ṣe ló ń lejú, ló ń mọ́jú, ló ń fún wọn ní attitude nínú ẹ̀ ò dùn. Wọ́n ní ìgbà tí àǹtí wa arú béèrè lọ́wọ́ ẹ pé kí ló ṣe wọ́n ló ní kò sí nǹkan kan tó ṣe òun. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí best speaker nìyẹn pé àǹtí wa arú fọ̀sà rẹ̀ lé Queen Naomi lọ́rùn àti kábíyèsí. Ṣé ẹ mọ̀ pé mo mú gist kan wá fún yín lánàá tí mo ní pé àǹtí wa arú ó lóun ò jà mọ́ o. Pé kí gbogbo wọn lọ máa tọ́jú ọmọ wọn àwọn tó ti bímọ o. Kán fi Queen Naomi àti kábíyèsí sílẹ̀ o. Nítorí òun ò lè wá ru ẹrù ẹlẹ́rù kó ń fa tó ń lọ́wọ́. Pé òun yọ̀ǹda ìjà. Ipò òun fẹ́ support ọkọ òun àti Queen Naomi. Wọ́n ní ọ̀rọ̀ yìí wọ́n ló ń bí àǹtí wa fashion nínú seriously. Pé inú ẹ̀ ò dùn. Pé ó bà nínú jẹ́ nítorí pé àǹtí wa arú wọ́n pẹ̀yìn dà. Wọ́n láwọn ò jà mọ́. Wọ́n ló bú àǹtí wa arú. Pé ojú ayé ni àǹtí wa ó ń ṣe. Pé kí ló dé tán tira wọn mọ́ Queen Naomi lọ́rùn àti kábíyèsí. Pé Queen Naomi tí òkè à ń pa wọn náà ló ń tira wọn mọ́ lọ́rùn. Pé kí ló dé tí àǹtí wa arú mọ̀ wọn rẹ̀ tó jẹ́ pé ẹni tí òkè à ń pa ẹ̀ ló lọ ń fi tipátipá fẹ́ bá ṣe. Ẹ̀yin èèyàn lé. Ọ̀rọ̀ àǹtí wa fashion yìí mà wá lágbára báyìí o. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní ọ̀rọ̀ àǹtí wa fashion. Wọ́n ní owú jíjẹ yìí. Wọ́n ní kò jẹ́ kó gbádùn o. Ipò oúnjẹ owó yìí seriously ní pé gbogbo ara ẹ̀ ń gbọ̀n ni lórí pé bí kábíyèsí àti Queen Naomi bó ṣe jọ wà. Ṣé ẹ mọ̀ pé bí a ṣe gbọ́ nìyẹn tó ń sọ pé wọ́n ti rìn fún kábíyèsí ni. Pé kì í ṣe ojú lásán ni ọ̀rọ̀ kábíyèsí àti Queen Naomi pé tó bá jójú lásán. Pé báwo ni suddenly kábíyèsí á ṣe gbé irú ìgbésẹ̀ báyẹn. Pé definitely òun mọ̀ pé wọ́n ti lo nǹkan fún kábíyèsí ni pé dẹ̀ tó bá dẹ̀ yá gbogbo nǹkan yẹn máa bàjẹ́. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní kò sí nǹkan tí àǹtí wa fashion tí ò sọ tán o bí a ṣe gbọ́ allegedly. Kábíyèsí wọ́n ti mọ irú èèyàn tẹ́ ẹ jẹ́. Wọ́n ti mọ̀ pé wíwá sí inú palace Queen Naomi ó máa mú ìjà dání. Àwọn gan ti múra yín. Èmi ò mọ nǹkan tó dé tó jẹ́ pé ẹ fẹ́ kí ọmọbìnrin yìí kó ní ìfọ̀kànbalẹ̀ ní ilé ọkọ ẹ̀. Ẹ̀yin máa lẹ́ wá bá ní ilé ọkọ ẹ̀. Kò máa ń ṣòun ló wá bá yín ilé ọkọ yín. Ẹ fi àwọn ọkọ tẹ́ ẹ fẹ́ sílẹ̀ ẹ divorce wọn bẹ́ẹ̀ dẹ̀ divorce wọn àti ẹ̀ mọ̀. Ẹ wá kóra yín wá sínú palace. Ẹni tó wá ní ọkọ gangan ẹ wá ń bàjà. Ṣé ẹ̀yin èèyàn ṣé
ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni ẹni tó lọ́kọ gọgọ ẹ wá ń bàjẹ́ wá fẹ́ gbógun tì í ṣé téèyàn bá lóun jà tó bá dẹ̀ lóun ò jà mọ́ wọ́n ní àǹtí wa á lóun ò jà mọ́ òun ò fẹ́ wàhálà o òun ò jà mọ́ o tí tòun ní pé kínú kábíyèsí máa dùn òun ò bá Queen Naomi jà mọ́ òun jáwọ́ nínú ìjà ṣùgbọ́n ẹ̀yin sì fẹ́ máa jà lọ ìjà yẹn gangan òun lẹ́yìn fẹ́ ẹ múra sí ẹ máa jà lọ a máa wo ibi tó máa láǹdì sí a máa wo ibi tí ìjà yín tó máa yọrí sí nǹkan tí ọlọ́run bá ti ṣe ọlọ́run ti ṣe kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe kò sí nǹkan kan tẹ́ ẹ lè ṣe kábíyèsí ń sọ fún ẹ wípé kó o lọ jókòó kó máa tọ́jú àwọn ọmọ ẹ̀ ó ní rárá ọ̀rọ̀ Queen Naomi ló gbé lọ́kàn ṣé kí Queen Naomi má wà nù pálásì mọ́ torí ó bí ìbejì ni so nítorí ó dẹ̀ ti bímọ kí Queen Naomi má wà padà wá sínú pálásì mọ́ èyí tún lágbára o èyí tá a tún gbọ́ nìyẹn o wọ́n ní ṣe ni àǹtí wa ńlá títí òdo ló ń bínú ló ń sọ̀rọ̀ ló ń jà ló ń bá Sissy R jà lórí ọ̀rọ̀ Queen Naomi Sissy R ti mọ orú èèyàn tí ẹ jẹ́ ṣebí ẹjọ́ ń ṣe tẹ́lẹ̀ ni ó dẹ̀ ti mọ̀ pé kò sí nǹkan kan nú ẹ̀ àfẹ́tẹ́ ẹni ẹlẹ́ni dẹ̀ lòun ò gborúkọ burúkú mọ́ òun fẹ́ yapa so kí wá ló dé tí ìyẹn tún ń bí yín nínú ẹ̀yin èèyàn ilé allegedly bá ṣe gbọ́ nìyẹn o tá bá tún gbọ́ update a máa mú wá fún yín orúkọ mi ni Mashola Yorùbá ni mò ń sọ lórí ìkànnì ìyá ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers àtẹ̀yin ní subscribers tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ wa ọlọ́run elédùnmarè á bá mi gbọ́wọ́ yín sókè o ẹ̀ ní tọrọ jẹ ẹ̀ ní tọrọ mọ́ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o please share this video like and subscribe God bless you all Mashola Gist TV love you all.